A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ààrẹ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Godswill Akpabio ti kéde orúkọ àwọn adarí ẹgbẹ́ fún ilé ìgbìmọ̀ ẹlẹ́ẹ̀kẹwàá. Aṣojú-ṣòfin láti ìpínlẹ̀ Èkìtì Ọpẹ́yẹmí Bámidélé ni wọ́n yàn gẹ́gẹ́ bí adarí sínétọ̀ Senate Majority Leader nígbà tí Dave Umahi láti ìpínlẹ̀ Gúúsù Ebonyi di igbákejì adarí sínétọ̀ Deputy Majority Leader. Bákan náà ni ààrẹ kéde sínétọ̀ Ali Udume láti ìpínlẹ̀ Gúúsù Borno gẹ́gẹ́ bí olórí okùn Chief Whip àti sínétọ̀ Lọlá Ashiru láti Gúúsù Kwara gẹ́gẹ́ bí igbákejì olórí okùn Deputy Chief Whip. Akpabio sọ wípé lẹ́yìn ìforígbárí ẹgbẹ́ ìjókòó All Progressives Congress ni wọ́n yan àwọn adarí tí yóò ṣe agbátẹrù ìjókòó ìgbìmọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ajarí àjọ elétò ìdánwò Joint Admission and Matriculation Board (JAMB) ti kéde fífagilé kíkọ ìdánwò JAMB fún ọ̀dọ́mọbìnrin Ejikeme Joy Umesome títí di lẹ́yìn ọdún mẹ́ta látàrí wípé ó ṣe màgòmágó pẹ̀lú èsì ìdánwò JAMB rẹ̀ tí ó ṣe kọjá. Àjọ náà tẹnumọ́ wípé àgbélẹ̀rọ ni èsì ìdánwò tí Ejikeme ń gbé kiri. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé èsì ìdánwò yìí jẹ́ èsì ìdánwò tí akẹ́kọ̀ọ́ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ashimiyu Mariam Ọmọbọ́láńlé, ẹni tí ó jókòó fún ìdánwò JAMB ní ọdún 2021. Àjọ JAMB ní àwọn fẹ́ kí ará ìlú mọ̀ wípé Ejikeme nìkan ni ó ní èsì ìdánwò alátẹ̀jáde lọ́wọ́ tí a mọ̀ sí Notification of Result Slip, ní èyí tí àwọn ti gbégi lé láti ọdún 2021 látàrí màdàrú tí àwọn akẹ́kọ̀ọ́ ń ṣe pẹ̀lú rẹ̀. Ní báyìí, wọ́n ti fa ẹ̀sùn náà lé àwọn tí ọ̀rọ̀ kàn lọ́wọ́ láti gbé ìgbésẹ̀ tí ó tọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC) ti ṣàlàyé ìdí tí wọn kò ṣe sọ ohunkóhun lórí ìdìbò gbogbogbò ọdún 2023. Alága ètò ìdìbò akàwégboyè Mahmood Yakub sọ̀rọ̀ níbi ìpàdé pẹ̀lú kọmíṣánná agbègbè INEC ní ìlú Àbújá lónìí ọjọ́ Ìṣẹ́gun. Ó ní láti ìgbà tí àwọn ti parí ètò ìdìbò ní oríṣiríṣi àhesọ ti ń jẹ jáde láti ẹnu àwọn ẹgbẹ́ òṣèlú, àwọn òǹwòye, àwọn olùdíje àti àwọn ará ìlú. Mahmood tẹ̀síwájú wípé a kò lè fẹ́rù ẹ̀ kù nítorí pé àwọn àhesọ wọ̀nyí wà fún àtúnṣe ètò ìdìbò ọjọ́ iwájú. Ó ní àjọ náà kọ̀ láti má dá sí gbogbo àhesọ yìí nítorí pé àwọn fẹ́ kọ́gbọ́n nínú ọ̀rọ̀ wọ̀nyí, àwọn sì ní lọ́kàn láti ṣe àgbékalẹ̀ àbájáde ètò ìdìbò. Pàápàá jùlọ, àwọn kò fẹ́ kí ará ìlú rí wọn gẹ́gẹ́ bí ẹni tí ó ń gbè lẹ́yìn ẹnìkankan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard bákan náà. Ààrẹ Bọ́lá Tinubu ní ìpàdé pẹ̀lú aṣojú ilé ìfowópamọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà ní òní ọjọ́ Ìṣẹ́gun. Bernard Mensah ni ó darí aṣojú yìí. Yvonne Ike Fashiro, olórí ẹkùn ti Áfíríkà, àti Chuba Ezenwa, olórí ìdásílẹ̀ okòòwò, wà lára àwọn aṣojú wọ̀nyí. Bí ó tilẹ̀ jẹ́ wípé a kò tíì mọ pàtó kókó ọ̀rọ̀ ìpàdé ọ̀hún, ìpàdé yìí jẹ́ ọ̀kan lára àwọn ìgbàlejò tí ààrẹ Tinubu ti ń ní láti ìgbà tí ó ti gorí oyè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà lórí Cable News tó jáde lónìí. Lónìí ni wọ́n ṣe ìsìnkú akàwégboyè Isaac Ajewọlé láti iléèwé gíga ifásitì ìlú Ìbàdàn. Pẹ̀lú omijé lójú ni wọ́n fi eérú fún eérú níbi ìsinmi ìkẹyìn ti ìjọ Àgùdà St. James Ìjokòdó ìlú Ìbàdàn. Ọjọ́ 5 oṣù kẹfà ni àwọn agbébọn yìnbọn pa Ajewọlé ní ilé rẹ̀ tí ó wà ní Olóró, Ọjọ́, Ìbàdàn, tí ẹnikẹ́ni kò sì mọ àwọn tí ó ṣiṣẹ́ láabi ọ̀hún. Ní ọjọ́ Ajé ni àjọ àwọn olùkọ́ iléèwé gíga kọrò ojú sí bí àwọn agbófinró ṣe kùnà láti ṣe àwárí àwọn oníṣẹ́ láabi yìí lẹ́yìn ọ̀sẹ̀ 4. Nínú ìwàásù rẹ̀ níbi ìsìnkú,
pásítọ̀ Samson Ajétúmọ̀bí sọ wípé wọ́n gé ẹ̀mí olóògbé náà kúrú lágbèdémèjì ayé rẹ̀. Ó ní gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ikú ọ̀hún ni wọn yóò fi ìbọn pa gbẹ̀yìn nítorí ẹ̀jẹ̀ rẹ̀ yóò gbèjà. Pásítọ̀ tẹ̀síwájú wípé ènìyàn lè kú nítorí èyí jẹ́ dandan, ṣùgbọ́n kò tọ́ kí wọ́n pa ènìyàn nítorí èyí ní ìjìyà lọ́dọ̀ Ọlọ́run. Lára àwọn èèyàn jàǹkànjàǹkàn tí ó wà níbi ìsìnkú ọ̀hún láti rí ọ̀gá àgbà Ifásitì Ìbàdàn akàwé-gboyè Káyọ̀dé Adébọ̀wálé, akọ̀wé àgbà J.O. Sọ́líù, ọ̀gá àgbà iléèwé gíga Ládòkè Akíntọ́lá LAUTECH ní Ògbómọ̀ṣọ́ akàwé-gboyè Dèjì Ọmọ́lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àjọ iléeṣẹ́ tó ń mójútó oúnjẹ àti egbòogi National Agency for Food and Drug Administration and Control (NAFDAC) ti fagilé àhesọ tó gbòde kan lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ wípé oúnjẹ àkànṣe Golden Penny Semovita ní èròjà ike nínú. Olùdarí gbogboògbò fún àjọ NAFDAC, akàwé-gboyè Mojísọ́lá Adéyẹyè, sọ wípé àbájáde ìwádìí wọn ṣe àfihàn wípé Golden Penny Semovita kò ní àbàwọ́n kankan nínú. Ó tẹ̀síwájú wípé bí a kò bá gbàgbé, irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wáyé ní ọdún 2020. Wọ́n ṣe ìwádìí, wọ́n sì rí i wípé kò sí ohun tí ó jọ àbàwọ́n nínú rẹ̀. NAFDAC wá ké sí ará ìlú wípé irúfẹ́ ìròyìn orí ẹ̀rọ ayélujára bẹ́ẹ̀ lè ṣì ènìyàn lọ́kàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.